bàbá. ọ̀rọ̀ tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi òun ló jẹ́ kí n rántí ìtàn arákùnrin kan, ìtàn arákùnrin tí ó ní àfojúdi láyé ìgbà yẹn. arákùnrin wà iṣẹ́ ọ̀nà mo rí lọ sí ìlú fàyìn wọ́n ń ṣe ìlú fàyìn lọ́wọ́lọ́wọ́. kí ló ń jẹ́ èrò? wọ́n ń ṣe ètùtù sílùú. wọ́n ń ṣe ètùtù sílùú kí ìlú balẹ̀ gbára kí ìbálẹ̀ tòrò. kò sí wàhálà nínú ìtàn tá a gbọ́ mo wí pé àwọn obìnrin ló máa ń kí rorò òun lákòóso fún apá ọkùnrin rorò. ṣé o ti mọ òun náà? orò mi náà ní ìtì ìmọ̀ràn. o ti mọ òun lè wọ ọbẹ̀. bàbá ẹ wo gbogbo gbẹgbẹ kí lọ rí ìyá mi pé mo fẹ́ ọdún rẹ̀ ẹ mọ̀ pé olóògùn tó wà ń jábọ̀ ní láti Nàìjíríà òsì ìkọ̀wé jẹ́ eléyìí ló máa bà mí lẹ́rù ẹni bó ṣe wà yìí òsì ìkọ̀ tó máa bà wá lẹ́rù àwọn máa lọ ẹni máa lọ ọmọ sì máa padà tó ní fẹ́ ọdún ìyá mi ẹ ti gbọ́ ẹ wo o lè wọ ọbẹ̀ o. bàbá ẹ náà rọrùn bí ìbá tẹ̀ mọ orò inú ìtàn ọkùnrin sọ máa ń lorò aṣọ máa ń rọrùn aṣọ máa ń rọrùn. arákùnrin òsì ìkọ̀ tó máa ṣẹlẹ̀ arákùnrin arákùnrin ẹ wo ó lé o àti ń ta lọ tó yàn tó jù fẹ́ wọ ọ̀nà ẹ̀ náà ni. ṣé ẹ̀yin náà ti rí sí i wípé àfojúdi kò dáa? tó bá jẹ́ wípé ìgbà tí ó rí arákùnrin yẹn tó dá padà wípé ìlú tó ń lọ yẹn wọ́n ń ṣe ìṣàkàn nílùú yẹn tó padà sẹ́yìn ló bá padà tẹ́lẹ̀ ní ṣé ẹ mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò ní ṣẹlẹ̀ sí. àmọ́ o kí ni ohun tí ẹ̀yin rí kọ́ nínú ìtàn tí mo pa fún yín nísìnyí kí lẹ rí kọ́ ńbẹ̀? Bàbá, ẹ̀kọ́ tèmi rí kọ́ nínú ìtàn tẹ́ pa fún atọ́nísì ni wípé ká jẹ́ onígbọràn. Nǹkan tó bá sọ fún àwọn ni ká ṣe. Ká má jẹ́ onímọ̀ sí ara wa nìkan. Ká jẹ́ ẹni tó ń gbọ́ràn. ìyẹn túmọ̀ sí wípé ẹ ti rí ẹ̀kọ́ ìgbọ́ràn kọ́ nínú ìtàn tí mo pa fún yín. ṣé o rí òòṣà tí wọ́n fẹ́ ṣe nínú ìlú wa tó ń bọ̀ yìí tí wọ́n sọ wípé obìnrin ò kí ń fojú rí ẹ gbọ́dọ̀ tasẹ̀ àgbẹ̀rẹ̀ wípé bóyá ẹ fẹ́ yọjú o nítorí pé ohun tí wọ́n bá ti pè ní èèwọ̀ ni o àbí kẹ́ lọ sọ wípé màá yọjú màá wo nǹkan tó ń ṣẹlẹ̀ kò sí ohun tó fẹ́ ṣe mí. ṣẹ́yìn náà ti rí nǹkan tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí ọlọ́run á wà pẹ̀lú yín ẹ ní ṣìṣe ẹ bá mi kí àwọn òbí yín. Ẹ ṣé ń lọ́wọ́. ọpẹ́.